wà yé nú nínú òwò nítorí fọ́tò fọ̀ yìí fọ́tò tó dáadáa ni fọ́tò tó dáadáa ṣé o ní àbájáde. ọ̀rẹ́ wa ó ní sun omi mọ́ o ó ní sun omi mọ́ ó ní ètò òsùn yìí lẹ́nu sẹ́mi sọ̀rọ̀ ayé mi lóde sọ̀rọ̀ ayé mi lóde nígbà tí ẹ bá ń wáṣẹ́ ẹ máa bẹ̀ lọ ẹ máa bẹ̀ ànábì ẹ máa rawọ́ ẹ máa ra ẹ sànú sọ̀rọ̀ ayé lóde ẹ ìwọ nǹkan tó náà ṣe sórí táwọn ẹgbẹ́ ṣe mo wo òkúta tó àwọn wájú rẹ wo òkúta tó àwọn wájú rẹ só jọra wọn báyìí só jọra wọn báyìí só jọra wọn báyìí ẹ wo àtàrọ̀ ni àtàrọ̀ ni àbí àtàrọ̀ ni ṣebí àtàrọ̀ ni ṣebí àtàrọ̀ ni àbí ọkàn sọ kékeré má bínú náà ọkàn sọ kékeré má bínú náà lọkàn sọ fún látàrọ̀ kí má bínú náà lọ sọ fún látàrọ̀ tẹ́mi bá ń ṣe báyìí ṣé mọ́lẹ̀ ní gbogbo ẹ̀rọ àbúrò títọ́ yìí ó lè kọ́ ní burúkú mi bẹ́ẹ̀ kọ́ máa ń ṣẹ́jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ sí wa rẹ̀ má bínú náà ni ọ̀rẹ́ yẹ lóde. ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ẹ̀dá wo láàròpin o ta lórí bí ọlọ́run o sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ẹ̀dá wo láàròpin o ta lórí bí ọlọ́run o sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. ẹ̀dá wo láàròpin o ta lórí bí ọlọ́run ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ó sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ọlọ́run ọba ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ó sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. ọ̀rọ̀ bàtàbàtà tó bàtà bàlábàtà lẹ fi ń sọ bàtàbàtà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́ka fi dé inú ọ̀ka kì í jọ̀ka ẹran tó jọ̀ka lọ́ka ń jẹ onídẹ̀lárí kó má ṣẹ̀dá tó mọ̀lá má ṣe sọ̀rọ̀ bí Elédùmarè ìwọ kọ́ ló dá mi. ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ọba o ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ó sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. ó ti rò wípé mi ò lè rọ́wọ́ mú ó ti rò wípé mi ò lè níláárí sọ ti wá rò wípé mi lè lówó ni ló fi wá ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ọba ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ó sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. kìràkìtà mi mo máa pé kò ní já sásán iṣẹ́ mo fòwúrọ̀ ṣe ó máa dọ̀la kó tó dọ̀sán ṣẹ̀rí lọ́jọ́ alẹ́ wàhálà mi mo máa pé kò ní lọ lófo má ṣe sọ̀rọ̀ bí Elédùmarè ìwọ kọ́ ló dá mi. ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ọba ó sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. ẹni bàtà tó rí mú tó bá rọ́wọ́ mú tọrọ rẹ̀ ládùn bí ìmúmú ọlọ́run ọba gbàmúgbàmú ojú ọ̀run òṣèbámú tó fọlá sínú mímú ìwọ tó rọ́wọ́ mú bí ẹni fóyin fọkọ̀ mu má ṣe sọ̀rọ̀ sẹ́nìkan wípé kò lè rọ́wọ́ mú ó sì wá ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ọba ẹ̀dá wo láàròpin ta lórí bí ọlọ́run ó sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. má ṣe sọ̀rọ̀ bí Elédùmarè ìwọ kọ́ ló dá mi. ó sì ń sọ̀rọ̀ bí Elédùmarè ṣé wọ́n lọ́ba tó dá mi. èmi ò lè ṣe kí mẹ́yìn Muhammadu èmi ò lè ṣe kí mẹ́yìn Muhammadu asálàtú ni má ṣe tí màá fi rọwọ́
pẹ̀lú ẹ̀gà wọ́n fi pèpè jọra wọn wọn kì í ṣe dédé. Bàbá sọ pé òjò yàtọ̀ sójò mo sì bẹ́ẹ̀ ń gbọ́rọ̀ mi ìlà wọ́n fi pèpè jọra wọn kì í ṣe dédé. Àmọ́ tóbi láyì mo ní àsálàtù ṣíṣe ó yàtọ̀ sẹ́bọ̀jọ́ wọn kì í ṣẹgbẹ́ rárá. Àwọn alásàlátù o àwọn ló máa rere jẹ àsálàtù ni màá ṣe tí màá fi rọwọ́ mu. Èmi ò lè ṣe kí máa yí Muhammadu. Èmi ò lè ṣe kí máa yí Muhammadu. Àsálàtù ni màá ṣe tí màá fi rọwọ́ mu. Báyìí fún ẹlẹ́dìẹ o wọ́n fi gbẹran lọ́wọ́ ẹ bí wọ́n fún ẹ ní bàtà wọ́n á mú ẹ lẹ́sẹ̀ lọ bí wọ́n fún ẹ láago wọ́n ní o mọ́wọ́ wá. Asọ̀rọ̀ ànádì bá mi ọmọ ara ayé nìyẹn tọ́ bá sọ pé adégún wa tún sọ pé adé ogun. Báyìí ti rí nìyí o ẹ̀tẹ̀ tí ẹ gbọ́rọ̀ mi ẹni ò gbẹ́ǹgbẹ́ táwa ní kò wá mú mi ó mú mi tán ara mi o ó fọ́kè mọ́lẹ̀ ni àwítà láìwí ó ń gbéra sánlẹ̀ ni ó ké ẹgbà ni ìyànjẹ́ wo leléyìí ẹ̀yin lẹ́kú pè mí o tẹ̀lé kí n wá mú mi mo mú mi tán ara mi o ẹ fọ́kè mọ́ mi lórí kálukú wa mi rí pẹ̀rú kílé yìí àfi bí sólóore o ọmọ ara ayé mọ̀ ni gbọ́kànlé mú wọn mọ̀ mi ọ̀rẹ́ ọlọ́run ọba ẹni bá tẹ̀lé mú wọn mọ̀ kò mọ̀ ní jogún òfo àsálàtù ni màá ṣe tí màá fi rọwọ́ mu. Èmi ò lè ṣe kí máa yí Muhammadu. Èmi ò lè ṣe kí máa yí Muhammadu. Àsálàtù ni màá ṣe tí màá fi rọwọ́ mu. Bọ́lájí ẹni bá rò kúrò mi o ó máa fẹ̀mí ẹ̀ di àsálàtù yìí gbé mi mo máa jó máa tún lè di Allahumma salli ala sayyidina Muhammadi wa sayyidi sadati nabiyina Ahmadi àsálàtù ni màá ṣe tí màá fi bẹ̀bẹ̀ pé. Èmi ò lè ṣe kí máa yí Muhammadu. Èmi ò lè ṣe kí máa yí Muhammadu. Àsálàtù ni màá ṣe tí màá fi rọwọ́ mu. Èmi olóògùn mi ò dẹ̀ gbẹ́kẹ̀lé nìkan ọlọ́run tó dá mi òun mo gbẹ́kẹ̀lé ó dẹ̀ ní kí n má ní sọ pé òun bẹ lẹ́yìn mi tóra dúró tọ́lọ́run kò ní jogún òfo èèyàn dẹ̀ ní sàṣàlátù kó má ṣe rere jẹ owó ló fẹ́ ní àṣàlátù ni ó ṣe ọmọ ló fẹ́ bí àṣàlátù ni ó ṣe ìṣòro kíṣòro èyí tó wù kó lè jẹ àṣàlátù ni ó ṣe o ìwọ náà abẹ́gbẹ́ pé. Èmi ò lè ṣe kí máa yí Muhammadu. Èmi ò lè ṣe kí máa yí Muhammadu. Àsálàtù ni màá ṣe tí màá fi rọwọ́ mu. Àsálàtù ni màá ṣe tí màá fi ní lárí o. Àsálàtù ni màá ṣe tí màá fi rọwọ́ mu. Ǹjẹ́ ti gbọ́? Ẹ wá wo bàṣálàtù ti sáyé mi di rere. Ǹjẹ́ ti gbọ́? Ẹ wá wò bàṣálàtù ti sáyé mi di rere. Ǹjẹ́ ti gbọ́? Ẹ wá wo bàṣálàtù ti sáyé mi di rere. Ǹjẹ́ ti gbọ́? Ẹ wá wò bàṣálàtù ti sáyé mi di rere. Mo dúpẹ́ fọlọ́run àlèwí lè ṣe. Ó dá mi lénìyàn kò dá mi lẹ́ranko. Ó ṣe mí ní mùmínì ẹlẹ́sìn ọ̀la. Kò ṣe mí ní káfíìrì elétí ikún. Lọ́jọ́ ìṣòro òun ni mo gbójúlé. Nínú ìdẹ̀ra òun ni mo fẹ̀yìntì. Gbogbo ìjọ èṣù kò mọ sórí wọn níbẹ̀. Mo lọ sásálàtù ọ̀rẹ́ jẹ́ kájọ lọ o. Mo wá wo bàṣálàtù ti sáyé mi di rere. Ǹjẹ́ ti gbọ́? Ṣẹ́gbọ́n. Ẹ wá wò bàṣálàtù ti sáyé mi di rere. Àsálàtù ni o àsálàtù ni Bọ́lájí àsálàtù ló gbé mi débi gíga ó gbé mi gòkè odò káfárá tó já ìjọ alásálàtù bá kú oríire èèyàn ò ní sàsálàtù kó má rere jẹ talẹni tó sọ pé àsálàtù ò dá ẹni tó sọ bẹ́ẹ̀ ọ̀tá ọlọ́run ni ọlọ́run ọba pẹ̀láwọn màláíkà wọ́n jọ ń sàsálàtù oníṣẹ́ ńlá. Ǹjẹ́ ti gbọ́? Ṣẹ́gbọ́n. Ẹ wá wò bàṣálàtù ti sáyé mi di rere. Isama shifa fi dara ẹni tasiya wakasiribi solati ala Muhammad wa in sola etafabukela ajirafiya wa shefiri bi solati ala Muhammad wa in shitali kubu
fàyínní sàálìtù kàbí sọ̀láàtì àlá Muhammad Rasulullah akọni tàbánà wàhámànà wàsọdákìnà Muhammad sàlámù tọ́yìbùn àríjù yẹ̀híjù alàlẹ́ mọ̀ọ́tà àrísẹ̀ yídìnà Muhammad. Sọ́lí wàsẹ́lẹ́mú wàbáríkì alábákí tọ́dí dámú sànjá wàsẹ́yàkù Muhammadu tọ́ha. Allahumma salli wa sallim wa bariki ala baki tọ́dí dámú sànjá wàsẹ́yàkù Muhammadu tọ́ha. Allahumma sọ́lí wàsẹ́lẹ́mú wàbáríkì alábákí tọ́dí dámú sànjá wàsẹ́yàkù Muhammadu tọ́ha. Allahumma salli wa sallim wa bariki ala baki tọ́dí dámú sànjá wàsẹ́yàkù Muhammadu tọ́ha. Yase Muhammad, oya ẹja jọmọ wí. Allahumma salli wa sallim wa bariki ala baki tọ́dí dámú sànjá wàsẹ́yàkù Muhammadu tọ́ha. Abibulayi, Kamilu, Ikililu, Mudatiru, Musamilu, Abudulayi, Sofiyulayi, Kalimulayi, Fatimuli Ambiyayi, oya ẹja jọmọ wí. Allahumma salli wa sallim wa bariki ala baki tọ́dí dámú sànjá wàsẹ́yàkù Muhammadu tọ́ha. Nimatulayi, Shahidu, Mashiudu, Ashiru, Mubashiru, Nasiru, Mansiru, Noru, Kodiku, Muswadaku, Sidiku, Imamule Mutakina, oya ẹja jọmọ wí. Allahumma salli wa sallim wa bariki ala baki tọ́dí dámú sànjá wàsẹ́yàkù Muhammadu tọ́ha. Ṣéwù Sulemana, Ajigbọ́tọ̀lọ́hún, Ṣéwálé Mubaraku, Ṣéwù Ṣuaibu Olówó, Ṣéwù Ibrahim Khalifa Imam Shita, Ṣéwù Yushau Aláwìyé, Ṣéwù Amadajilu, Ṣéwù Abdul Hakimi, Khalifa Faruku, Ṣéwù Yunusa Khalifa Kabaniromi, Ṣéwù Ashiru Khalifa Ali Badawi, Ṣéwù Abdul Ganiyi, Ayatudini, Ṣéwù Abdulrashidi Ẹlẹ́yẹlé, Ṣéwù Abdulrashidi Ali Jiraki, Ṣéwù Abdul Kabiri Ali Misiri, Ṣéwù Marufu Imamu Nasfat, Ṣéwù Abdul Hakimi Amiru Koridu, Ṣéwù Zakariyahu Akéwùjáyé, gbogbo ẹ̀yẹ ní Ọlọ́run, gbogbo yín ni mo kí. Mo fi bàbá wa Ṣéwù Amadaluko, mo fi kí gbogbo yín. Ẹ̀yin lẹ ní kí n máa wí tí n bá ti ń sàṣàlátù, ayé mi ó sì mọ̀ dáa. Allahumma salli wa sallim wa bariki ala baki tọ́dí dámú sànjá wàsẹ́yàkù Muhammadu tọ́ha. Ó tó tàbí ó tó. Àsàlátù ti tó fún mi. Ó tó tàbí ó tó. Àsàlátù ti tó fún mi. Ó ti tó. Àsàlátù ti tó fún mi. Ó tó tàbí ó tó. Àsàlátù ti tó fún mi. Ó tó tàbí ó tó. Àsàlátù ti tó fún mi. Ni mo fi ń lówó. Àsàlátù ti tó fún mi. Ni mo fi bẹ́gbẹ́ gbé. Àsàlátù ti tó fún mi. Mo bá yọ̀ sùn, mo bá yọ̀ jí. Àsàlátù ti tó fún mi. Mo dá láyọ̀ láyé mi. Àsàlátù ti tó fún mi. Ó tó tàbí ó tó. Àsàlátù ti tó fún mi. Ó ti tó. Àsàlátù ti tó fún mi. Ó ti tó. Àsàlátù ti tó fún mi. Oya àsàlátù 1, àsàlátù 2, àsàlátù 3, àsàlátù 4, àsàlátù 5, àsàlátù 6, àsàlátù 7. Méje méje, àsàlátù méje. Kọ́tọ́ díjọ́ méje, ire ayọ̀ mi á dé. Méje méje, Àsàlátù méje, kọ́tọ́ díjọ́ méje, ire ayọ̀ mi á dé. Kọ́mre Dáúdà, ọmọ Abómidé Dáúdà, bàbá Dáúdà. Kájọgbọ́lá, ọmọ wọn nílùú Ìjàgbó, ọ̀pọ̀ alájà Fásilá, Olúwayẹmísí. Ẹ̀sìn mo dúpẹ́ alájà Abdulrahmani, ọmọ Ìlọrin Àfọ̀njá. Bàbá Adínì, gbogbo Kaduna, èèyàn búra ìmọ̀. Dámigoro, ẹ̀sìn mo dúpẹ́ alájà Mariam, aya Dr. Audu, ọmọ Ọláyínká, ọmọ Ìlọrin Àfọ̀njá. Ẹ̀sìn mo dúpẹ́ alájì Idris Adisati Amiyu, ọ̀kan lọ́mọ ọ̀pọ̀pọ̀ Láṣadé, managing director
Sira property consultant wọ́n talẹ̀ wọ́n talẹ̀ ẹ ṣé mo dúpẹ́ Abdul Hakimi ọkọ̀ àbíbá bàbá Khali bàbá àbíbá kiri òyìnbó eléko ẹ ṣé mo dúpẹ́ àṣírí yín tó ń bòyó ọlọ́run mọ̀mọ́ sí jẹ́ ojú kó tó dijọ́ méje. Ire ayọ̀ yìí á dé. Kó tó dijọ́ méje. Ire ayọ̀ yìí á dé. Gbogbo ẹgbẹ́ olóúnjẹ nílùú Kaduna ẹ ṣé mo dúpẹ́ alájà Fatima ìyàwó restaurant alájà Isimat Yakoyo alájà Wasila gbádùn ẹ̀mí ẹ mọ̀ bá mi tọ́jú ìyá ìdíyàwó ló jẹ́ gbogbo yín pátá ẹ bá mi tọ́jú alájà Fàdílà ṣé ò rẹra alájà Nusirat Adébèjì ìyàwó nígbà ńlá ẹ mọ̀ bá mi tọ́jú àjìyá Fatima mọ̀mọ́lá alájà ìdíyà Al-Imam gbogbo yín mo kí ẹ ò ní dárí tó ṣe o kó tó dijọ́ méje. Ire ayọ̀ yìí á dé. alájà Abdulwahabi máníjà Kórèdé ẹ ṣé mo dúpẹ́ alájì Isiaq Adégòkè bàbá Ọmọ́táyọ̀ bàbá Kàfáyà bàbá Rúkàyà bàbá Balẹ̀kì Débáyọ̀ entertainment bàbá bẹ Abdulgani ọmọ Ìlọrin Àfọ̀njá bàbá Tọ́yìbù bàbá Ajára bàbá Aliya bàbá Amida Bórèjìnà Sùmánù bàbá Yétúndé àbúrò ìmáàmù Hùsẹ́nì bàbá Faruku bàbá Kàfáyà Aliyu Sise alias fúnra ẹ sẹkítírì Débáyọ̀ entertainment mo fi kí gbogbo lé ẹ ò ní darí kò ṣe o kó tó dijọ́ méje. Ire ayọ̀ yìí á dé. Gbogbo ẹgbẹ́ Mopam nílùú Kaduna Polybright promotion Tempo promotion Ọláyídé promotion Anu promotion Alikausara promotion ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ lálọ́ ni bàbá Nàjíbù ọmọ àbísù jókòó bàbá Káírà ẹ mọ̀ bá mi tọ́jú Débáyọ̀ entertainment ẹ ò ní darí kò ṣe kó tó dijọ́ méje. Ire ayọ̀ yìí á dé. Balotech production ọlọ́wọ́ ìdán Kaduna ni wọ́n wà ẹ ṣé mo dúpẹ́ Texas studio production ẹ ṣé mo dúpẹ́ Kaduna ni wọ́n wà iyọ̀ ayé yóò ní dòbù kó tó dijọ́ méje. Ire ayọ̀ yìí á dé. Kó tó dijọ́ méje. Ire ayọ̀ yìí á dé. Kí lóró ìlú wa. Kàkéwù lọ́rọ̀ wá nílọrin kàkéwù. Kí lóró ìlú wa. Kàkéwù lọ́rọ̀ wá nílọrin kàkéwù. Ilé gbogbo ilé bàbá tiwa. Kàkéwù lọ́rọ̀ wá nílọrin kàkéwù. Ilé gbogbo ilé bàbá tíá. Kàkéwù lọ́rọ̀ wá nílọrin kàkéwù. Ìlú Ìlọrin ní Jánátù. Dúníyè Ìlọrin Jánátù dúníyè. Ìlú Ìlọrin ní Jánátù. Àyè Jánà nílùú tiwa. Ìlọrin Jánátù dúníyè. Ìlú tó jìnnà sínà ní. Ìlọrin Jánátù dúníyè. Ìlú tó súnmọ́ lù Jánà ní. Ó súnmọ́ lù Jánà ni mo sọ. Ìlú tó súnmọ́ lù Jánà ní tiwa. Kí lóró ìlú wa. Olúfimọ́ nílùú Kaduna ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ fẹ́ gbé Olúfimọ́. Olúfimọ́ fans club nílùú Kaduna o ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ fẹ́ gbé Olúfimọ́. Ọlọ́run tó ní rírì ṣe ó ti ṣàránṣe ẹ̀bẹ̀ tá ń bẹ lọ́hùn àlékún owó àlékún ọlá àlékún àlùbáríkà fẹ́ gbé Olúfimọ́. Olúfimọ́ nílùú Kaduna kọ́lọ́mọ jẹ́ kó bàjẹ́ fẹ́ gbé Olúfimọ́. Olúfimọ́ nílùú Kaduna o ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ fẹ́ gbé Olúfimọ́. Olúfimọ́ nílùú Kaduna kọ́lọ́mọ jẹ́ kó bàjẹ́ fẹ́ gbé Olúfimọ́. Ambassador Olúfimọ́ fún gbogbo Arewa Abaswan ọmọ Òdúlẹ̀ ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ fẹ́ gbé Olúfimọ́. Olúfimọ́ nílùú Kaduna kọ́lọ́mọ jẹ́ kó bàjẹ́ fẹ́ gbé Olúfimọ́. Ẹ̀gbọ́n náà tàná fi jẹ́ Abaswan náà fi jẹ́
Abaswan ìwọ níyọ̀. Ìwọ tún lò yìí. Òṣùpá ló jẹ́ nínú olówó láàrin wa. Alága kákàdìdè yan lówó wá sí ìhù mi. Ìwọ lè yan Bàṣálàyé tíátà. Ìwọ lè yan Fẹ́mi Fẹ́mákòmí. Èyí lẹ́kọ̀ọ́ Yusuf àwọn wá sí owó ìyá. Abaswan yọ ayé onídòkú. Kò fáyà kò nù bá mi sàmì kò sẹ́. Mo ti ń rolówó tipẹ́ àmọ́ túbí láì. Lórí irú Abaswan. Abaswan kan wá sí Lákẹ́yìndé. Olówó àánú bàbá mi ti túra. Afẹ́nifẹ́re tí kì í fẹ́ kéèyàn ṣubú. Ọmọ ẹ̀gbà tí ń gbà nílẹ̀ lọ́wọ́ gbogbo ìṣòro. Bẹ́ẹ̀ bára wọn tó mú rin. Bí o bá sábò sí ń bẹ̀rẹ̀, táyọ̀ tẹ̀gbọ́n kúrò ká tó fi tẹ̀gbọ́n gún. Olórin ni mí kì í ṣe pé ìbá ò bá rí mọ́. Mo forí ṣe wá sí mo tún forí bẹ́ẹ̀ sì ga. Àwa kì í sólórin tí ń kọ ìbọn púpọ̀. Bẹ́ẹ̀ bára wọn tó mú rin. Bí o bá sábò sí ń bẹ̀rẹ̀, táyọ̀ tẹ̀gbọ́n kúrò ká tó fi tẹ̀gbọ́n gún. Olórin ni mí kì í ṣe pé ìbá ò bá rí mọ́. Mo forí ṣe wá sí mo tún forí bẹ́ẹ̀ sì ga. Àwa kì í sólórin tí ń kọ ìbọn púpọ̀. Abibu Abibaka Aunama, asa aya kono bagidoka ya umama. Wabukiti aduwata aunama, asa aya kono habibaka ya umama. Fẹ́ràn ọ̀rẹ́ rẹ máa níwọ̀n bá nílé ayé. Torí kò lè dọ̀la kọ̀rẹ́ padà wá dọ̀ta. Ẹni ṣebi sí ẹbínú sí máa níwọ̀n bá. Torí kò nǹkan lè dọ̀rẹ́ lọ́la. Abibu Abibaka Aunama, asa aya kono bagidoka ya umama. Wabukiti aduwata aunama, asa aya kono habibaka ya umama. Fẹ́ràn ọ̀rẹ́ rẹ máa níwọ̀n bá nílé ayé. Torí kò lè dọ̀la kọ̀rẹ́ padà wá dọ̀ta. Ẹni ṣebi sí ẹbínú sí máa níwọ̀n bá. Torí kò nǹkan lè dọ̀rẹ́ lọ́la. owó wù mí owó wẹ̀lẹ̀ dá mi. Ẹni owó bá wù kọ́ lọ́wọ́. Owó wù mí owó wẹ̀lẹ̀ dá mi. Ẹni owó bá wù kọ́ lọ́wọ́. Ikú má pa mí o kẹ́mi ní oògùn. Ẹni owó bá wù kọ́ lọ́wọ́. Kẹ́sì má ta mí o kí n má sà sétí láyéláyé. Ẹni owó bá wù kọ́ lọ́wọ́. Ikú tí ó pa mí o kó lọ́pọ̀ tá mi. Ẹni owó bá wù kọ́ lọ́wọ́. Bọ́lájí mo ní àrùn tí ó ṣe mí o kó lọ sọ tá mi ni mo sọ. Ẹni owó bá wù kọ́ lọ́wọ́. Fẹ́mi sólà ẹnẹ́jì fún gbogbo olórin àlùláyé làbówó. Kíkú má pa ẹ́ o kẹ́mi rẹ̀ oògùn. Sálùbáríkà mo dúpẹ́. Olúwafẹ́mi kíkú má pa ẹ́ o kẹ́mi rẹ̀ oògùn. Sálùbáríkà mo dúpẹ́. Fẹ́mi ikú tí ó pa ẹ́ o kó lọ́pọ̀ tá rẹ̀. Sálùbáríkà mo dúpẹ́. Àrùn tí ó ṣe ẹ́ o kó lọ sọ tá rẹ̀ ni mo sọ. Sálùbáríkà mo dúpẹ́. Mọ̀súrátù ọmọ ọlọ́pẹ́ akọ́là fọ́mọ olórin Mọ̀súrà mo ní. Kíkú má pa ẹ́ o kẹ́mi rẹ̀ oògùn. Sálùbáríkà mo dúpẹ́. Àrùn tí ó ṣe ẹ́ o kó lọ sọ tá rẹ̀. Sálùbáríkà mo dúpẹ́. Afatulẹ̀ TV àlì ìsì ìjábà kíkú má pa yín o kẹ́mi yín oògùn. Sálùbáríkà mo dúpẹ́. Àrùn má ṣe yín o kẹ́ mà sà sétí láyéláyé. Sálùbáríkà mo dúpẹ́. Ikú tí ó pa wá o kó lọ́pọ̀ tá wá. Sálùbáríkà mo dúpẹ́. Gbogbo ẹgbẹ́ man nílùú Kaduna ẹ ṣé mo dúpẹ́ àpamọ́wọ́ owó o àtàjèrè ọjà o. Sálùbáríkà mo dúpẹ́. Gbogbo ẹgbẹ́ man jákèjádò Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ kíkú má pa yín o kárùn má ṣe yín o kẹ́mi yín oògùn. Sálùbáríkà mo dúpẹ́. Kíkú má pa mí o kíkú má pa mí o kẹ́mi.